Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lórí ètò yín ètò wa la wà ìgbà wáṣẹ̀ kí ni jẹ́ gbà wáṣẹ̀ ìgbà àtijọ́ nígbà ayé àwọn bàbá wa láyé àtijọ́ táwọn bàbá wa bóun ni wọ́n ti ń lùgbẹ̀ ayé wọn fáǹfààní ẹni yóò tó bá fẹ́ kàn sí mi wọ́n wà ní Làkà Òkété ní Baálẹ̀ Ìjẹ̀rù ní ilé alága l'Ògbómọ̀ṣọ́ nínú ìwò tí bá ń bọ̀ bí yóò ti bá ti ń bọ̀ tó bá ti bọ́ọ̀lẹ̀ ní ibùdókọ̀ kọ́ dá oníkẹ̀kẹ́ kan dúró ọ̀bọ̀lọ́kadà pé òun lọ sọ́dọ̀ Alhaji Sulaimanu Lawal Ẹgbẹ́jí l'Ògbómọ̀ṣọ́ wọ́n mú dọ́dọ̀ mi. tọ́ ẹ̀yìn ọ̀pẹ yìí kan náà tí àwọn bàbá wa bá bí ọmọ ní kékeré láyé àtijọ́ nígbà wáṣẹ̀ wọ́n bí ọmọ míì bá ti bí sáyé báyìí ẹ kàn rí i pé ọmọ tí wọ́n bí lánàá ìgbà tí ìtọ́sẹ̀ kan ọmọ tó tóbi bàbá báyìí ní ti ń fúro ní ti ń gbẹ òṣìṣẹ́ ọsibítù báyìí nígbà wáṣẹ̀ wọ́n ti ní ọ̀kà ní ń da ọmọ yìí láàmú ọ̀kà oríṣi méjì mẹ́ta ló wà ọ̀kà kan ń bẹ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ oògùn rẹ̀ wọ́n ń pè ní ọ̀kà orí ọ̀kà eyín kì í kàn jẹ́ ọmọ oṣù ni kì í yan ọmọ kì í jẹ́ kọ́ ọmọ ọgbẹ́ ọ̀kà orí ọmọdé yọ kàn ẹ́ ti rí lórí ọmọdé yọ lásẹ̀ wàràwàrà báyìí tó bá ti di àsìkò tí ó yẹ kí ìyàwó sùn díẹ̀ kọ́mọ náà sùn díẹ̀ òní ìjó sùn yọ ọmọ sunkún ní sáá ọ̀kà orí nù ṣùgbọ́n ọ̀kà tánná òun burú jù ní bá bí ọmọ dàálẹ̀ báyìí nígbà tí ìtọ́ ọ̀sẹ̀ kan ọmọ yẹn yóò rújọ́ gbẹgbẹ àmọ́ pa ọmọ o tí wọ́n bá gbé lọ ilé ìwòsàn òyìnbó wọn àmọ́ oògùn rẹ̀ àwọn ọmọ tí Yorùbá ń pè àwọn bàbá wa ń pè ní ọ̀kà nígbà wáṣẹ̀ ẹ̀rì yọ là wàràwàrà nínú ọmọ náà báyìí kó làwọn bàbá wa ṣe ń tọ́jú rẹ̀ kínní yìí ẹ̀yìn ọ̀pẹ kìbá àti bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn ọ̀pẹ ni wọ́n táìpọ́ ọmọ náà wọ́n bá jẹ́ ọkùnrin ẹ̀yìn báyìí mẹ́sàn-án ni wọ́n fi tẹ́lẹ̀ òrù apẹ wọ́n sì mú apóbè bá ní wọ́n mú ẹ̀yìn ọ̀pẹ méje ìwé tẹ́lẹ̀ à ń pe ewé kan ní ewé ayọ̀kà àwọn míì tún pè léwé kàkàǹsẹ̀ ńlá ní máa ń fà báyìí ewé kàkàǹsẹ̀ ńlá àwọn míì ń pè léwé adáyèwáyé àwọn babaláwo ní pè léwé adáyèwáyé ẹgbẹ́ ewé kan ṣoṣo ni mò ń pè báwọn torí pé abilatẹ́gbẹ́ ètò yìí fẹ́ dé pọ̀ ló jẹ́ kí n máa dáko ewé lóríṣiríṣi ọ̀nà táwọn èèyàn mọ̀ à ń pè ní ewé ayọ̀kà à ń pè léwé kàkàǹsẹ̀ ńlá kó làwọn bá fẹ́ ṣe ẹ̀mọ́kàmí máa burú wa ní akíkà kàkàǹsẹ̀ ńlá kóbì orí wọn so bí kíní bí obì báyìí ewé so rẹ̀ pọ̀pọ̀ báyìí ni ìtàkùn ní sá ewé kàkàǹsẹ̀ ńlá ìtàkùn ní ewé yìí à ń pè léwé ayọ̀kà ẹ wà ká ewé yìí wọn kà wọn oṣù sí ọ̀nà mẹ́sàn-án sí orí èso ẹ̀yìn ọ̀pẹ tá a kó sínú apẹ òkúta akọ wọn fi sí ẹ̀rù àwọn ká wọn fi tẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀pẹ yìí mẹ́sàn-án wọn kò sí ewé ayọ̀kà yìí ni wọ́n wà kólé lórí wọ́n á bu omi dùn sí omi ògì àgbàdo bẹ́ẹ̀ bá sì rí omi ògì àgbàdo ẹ fomi lásán sè é bẹ́ẹ̀ wá sí àgbo yẹn níjẹ́ kí ó rú paná tẹ̀bí máa lé náà máa mú tí bá ti máa gbòyìn egun ìyá náà máa lé ìyá náà ò ní rí àìsàn lẹ́yìn ìbímọ kódà oògùn tí mò ń sọ yìí tẹ́ bá ti jẹ́ dìrì ọkàn lẹ̀ àwọn tó ní àbí séwé ẹlòmíì ò bímọ tán báyìí yóò máa ṣe kàtàkàtà ni ẹ̀rọ kò rí rẹ̀ ti dàrú tẹ́ bá ti jẹ́ dìrì àgbo yìí ọkàn lẹ̀ tí bá ti mú tí ìyá bá ti mú àbí séwé ìwó kú o à ń pè kíní kan ní inúrun àgàrọ àbá wa ń pè báwọn nígbà wáṣẹ̀ inúrun àgàrọ a máa ṣe aláboyún tó bá ti bímọ tán báyìí inú ọ̀sà máa ń rún ni àwọn mí ń pè ní inúrun wọ́mọwọ́mọ
nígbà wáṣẹ̀ láyé àtijọ́. Ayé òde òní ni gbogbo ẹ̀ lórí gbá bákanbákan, inú wọ́mọwọ́mọ yóò mọ̀ da obìnrin mi láàmú. Ọmọbìnrin mi nígbà tó bímọ tán wọ́n lè mọ̀ jó inú fún dáadáa. Láyé àtijọ́ bá bímọ lé omi gbóná tó gbóná dáadáa wọ́n mọ̀ fi jó ní wọ́n fi pé kí ìyá ọlọ́mọ ìyá tó bímọ kọ́ wá wo ọmọ kọ́ wá wo ọmọ rẹ̀ ní ọlọ́mọ, tàbí ìyá ọkọ tó jágbà àgbà obìnrin yóò lè mọ ọ̀kà tí ń bẹ lára ọmọ. Bí gìrì bá ń bẹ lára ọmọ yóò mọ̀, arúgbó ọmọ ẹ̀ tó ṣẹ̀ bímọ tí ó bímọ rí kò ní mọ̀, yóò sì ní wọn bá ìyá ọmọ yìí jó ọmọ dáadáa, yóò mọ jó inú aláboyún dáadáa, àwọn ẹ̀jẹ̀ bímọ yóò lè jáde dáadáa bí wọ́n ṣe ṣe ńgbà àtijọ́ nu. Wọ́n èlò oògùn èbó fún ẹni tó ṣẹ̀ bímọ lé, wọ́n sì máa dáná lé, kò ní jẹ́ kí atẹ́gùn ọ̀fẹ́ sí ọmọ púpọ̀, òru ọmọ mú ọmọ dáadáa. tó tí ìyá tó bímọ lé náà bá ń lò inú wọ́mọwọ́mọ yóò fi ilẹ̀ bí bá ti mú àgbo yìí láàárọ̀ tó bá jẹun tán tó tún mú lálẹ́ inú ó fi ilẹ̀. tó bí ọ̀kà bá wà ń bẹ lára ọmọ tó bá ti ń fún ọmọ ẹmu tẹ́ fi ń wẹ̀ ẹ̀rí pọ̀ ọmọ yọmọ sọdé ni sìn ní ọ̀sán adé yìí. àìsàn tó jẹ́ àìsàn tí gba ọmọ lọ́wọ́ abiyamọ lọ́wọ́ òjijì, àgbo yóò jẹ́ kó kúrò nínú ẹ̀jẹ̀ ọmọ yìí láti kékeré. pé bóyá ọmọ ìkẹta dédé gbóná ni lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ṣàdédé wá kú lójijì, rárá o. Ara àwọn àgbo ìbílẹ̀ náà bá wá fi tọ́jú ọmọ àtàlábíàmọ láyé àtijọ́ ẹ̀yìn ọ̀pẹ ńbẹ. ṣé ẹ ti rí pé ìwúlò pàtàkì ni? ẹ wo ohun tí Olúwa fi ẹ̀yìn ọ̀pẹ sínú ayé àwọn ọmọnìyàn. tó orí ètò wa la wà, ètò nígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ bá bàbá wa sí lògbé ayé wọn, ètò sì fi tó fi dọjọ́ òní, tí ayé wọn sì dùn ẹ̀mí wọn sì gùn, wọn ò rájà kálẹ̀ àìsàn. Orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì l'Ógbómọ̀ṣọ́. Fáǹfààní ẹ̀yin tó bá fẹ́ rí mi mo wà ní Làkà Òkété ní Baálẹ̀ Ìjẹ̀rù nílé Alága. Bí ó tó bá ti ń bọ̀ bá ti d'Ógbómọ̀ṣọ́ kàn pé oníkẹ̀kẹ́ kan pọ̀ lọ sí ọ̀dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì ní Làkà Òkété, ọlọ́kadà ó gbé ọ dọ́dọ̀ mi. Ọ́fíìsì wa wà nílé Abraham Adesanya Shopping Complex ní Èkó ní nọ́mbà 58 lóní Páànù. A tún wà ní Àbújá, a wà ní Súlèjà, a wà ní Àpẹnítẹ̀ ní Ṣakí, a wà lóṣogbo, a wà àmọ́ ẹni bá fẹ́ rí ẹkùn yóò wọlé wá bá ẹkùn ni o. ẹni bá fẹ́ ti mọ̀ bẹ́kùn ṣe rí, àbójú rẹ̀ ṣe rí rè, bí ìkànnà rẹ̀ ṣe rí rè, yóò wọlé tọkùnrin yóò wá fi pòwe ní o. tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080 20 40 59 54 080 20 40 59 54 zí nọ́mbà mi nù. MTN nọ́mbà mi ní 080 335 80 664 080 335 80 664. Lórí ètò wa tá à ń bá lọ, ètò yín nígbà wáṣẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀pẹ. ọmọ mi wà tí gìrì ń dà láàmú. gìrì yìí bàbá tó bí mi jẹ́ sàlàyé fún mi pé gìrì tí í ṣèèyàn ó pé oríṣiríṣi. gìrì kan ń bẹ à ń pè ní abo gìrì, òtìtì ní í jẹ́. ògìrì òtìtì yìí kò gbọdọ̀ rí ọgbẹ́, tí èèyàn bá ní ọgbẹ́ tó bá mú ó lè kú lójijì. Ọlọ́run ọba dẹ́dà ọmọ fi kú tó yá ọkọ̀ gbogbo wa tẹ́ ń gbọ́ mi. abo gìrì ń bẹ tẹ́ bá ti wà lára èèyàn ẹ mọ̀, tẹ́ bá kàn sàdédé dùn àbẹ́ ń wẹ̀ lọ́wọ́ ara èèyàn sàdédé sẹ́ gìrì wà báyìí lẹ́ẹ̀kan náà. gìrì a máa má gbàlagbà tí ó wà lára rẹ̀ kéèyàn ó lo oògùn sí kọ́dá kàn, kéèyàn ó lo oògùn sí dáadáa ká lè fàlàáfíà àgbáyé. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀, ìwọ táyé ń pọ́n lójú, májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jì, Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko, òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Ẹgbẹ́jì gbogbo l'Ógbómọ̀ṣọ́, ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́, agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn, olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín, àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì. oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ, ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé, ìwọ tá àìsàn kan dà láàmú nù àgọ́ ara, ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ, ìwọ tó ń ní ìjákulẹ̀, ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ, ìwọ tó rí lẹ́kọ́, ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí, kàn sí Alhaji Suleiman Ẹgbẹ́jì gbogbo l'Ógbómọ̀ṣọ́, ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa, ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà. Alhaji Suleiman Ẹgbẹ́jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 080 33 58 0664. Alhaji Suleiman Ẹgbẹ́jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru, ẹni kọ́lé ológbòjò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.
gìrì sì ń bẹ tí ọ̀sẹ̀ lómi tí wọ́n máa dákú lọ́rọ̀ gbọ́ná gìrì ń bẹ tí wọ́n fi bí èèyàn ìmí ń bẹ tí dé lójijì ságbàlagbà ìsọmọ kékeré nìkan ni gìrì máa ń ṣe o gìrì yìí a máa ń fi ẹ̀yìn ọ̀pẹ ṣe oògùn rẹ̀ ẹni tí gìrì bá ń dà láàmú tí ó jẹ́ pé gìrì bá ń bẹ lára èèyàn ó lè fa ẹran pa yẹn ni àwọn olóyìnbó ń pè ní tetanus ẹran pa ara ìran gìrì ní nílẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ wọ́n fi sí ara gìrì ni o gìrì a máa bí ògún òru téèyàn ó sùn lálẹ́ báyìí tó bá di lóru yọmọ ìjà wọn rẹ ni yọmọ ìjà wọn rọgì tàbí kọ́ dàbí pé kíní kan ń kíyàn mọ́lẹ̀ ìrìn mọ́lẹ̀ tí ò ní lè dìde mọ́ gìrì a máa ṣe gìrì a sì máa sọmọdé ọmọ ọwọ́ tí ó bá ti ṣe gìrì báyìí tó bá ti jí báyìí kò ní jó sùn tó bá ṣe àgbàlagbà náà táyà ìbá jáwọ́ láti yorùn pì báyìí kò ní jó sùn gìrì a máa ba ọkàn èèyàn jẹ́ tó bá ti ba ọkàn jẹ́ yóò bí ilẹ̀ tútù wá ilẹ̀ tútù ò ní jẹ́ yóò rọrùn sùn mọ́ yóò mọ̀ bá àwọn ní fúnpá kánga kíní kan ṣe kíní kúlúkúlú ní orí rẹ̀ gìrì a máa fa àìsàn tó pọ̀ sí yàn lára. Báwo la bàbá wa ṣe tọ́jú gìrì ìtọ́jú gìrì ọmọdé ó yàtọ̀ sí gìrì tàgbàlagbà o ìtọ́jú gìrì tọmọdé ẹja kọ́kọ́ mẹ́nu bà á táwọn bàbá fẹ́ tọ́jú gìrì fún ọmọdé láyé àtijọ́ nígbà wáṣẹ̀ ẹ̀yìn ọ̀pẹ náà wọ́n wà ẹ̀yìn ọ̀pẹ yìí òun ò níye iye téèyàn bá rí ni tẹ́ẹ̀ bá wá rí ẹ̀yìn ọ̀pẹ téèyàn bá rí èkùrọ́ tí ò sẹ́yìn lára rẹ̀ mọ́ àwọn bàbá wa máa kó sínú òrù ọ̀pẹ kódà bẹ́ẹ̀ bá rí ẹ̀yìn ọ̀pẹ tẹ́ẹ̀rí pọ̀ èèsàn èkùrọ́ tí wọ́n ti pa tí wọ́n tún ná àwọn bàbá máa kó tẹ́lẹ̀ àpẹ wọ́n fi òkúta ilérun à ń pè ní òkúta ilérun níbi tí wọ́n ti wa irin láyé àtijọ́ tí wọ́n ti ṣe irin ń bẹ lọ́jà wọ́n ń ta àwọn eléwé ọmọ bá ti fẹ́ ra òkúta ilérun ẹ bá ti kó sí tẹ́ ẹ bá wá rókúta ilérun ẹ wá ìdàhọ́ àgbẹ̀dẹ ẹ fi sí egbògi kan ń bẹ tí a bàbá wa ń pè ní egbògi fan ẹ kó sí egbògi ìpẹta ẹ fi sí díẹ̀ ìpẹta wọn gbọ́dọ̀ pọ̀ jù ń bẹ egbò túdè ẹ fi sí díẹ̀ ẹgbẹ́ mo ṣe káhùn àwa ṣe lágbo àníjẹ́kìdì yọ kanlẹ̀ tó wá ṣe pé ọmọdé bá ní ayé ìjọ́un wọ́n máa ń rọ ọmọ ọwọ́ kékeré ọ̀rá bu kò sí síbí nígbà wáṣẹ̀ wọ́n ọ̀rá bu àgbo ìsọwọ́ díẹ̀ àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n bá ń tọ́jú ọmọ kékeré wọ́n ọ̀rá rọ níwọ̀n ó sì fi àgbo yìí ó fi ju ọmọ ìlà ẹ̀rí ilẹ̀ tútù gìrì yóò sì fọmọ ẹlẹ̀ gbàjẹ́ òbí lò lọ́sẹ̀ kan tí ẹ bá yẹ pọ́mọ tí wọ́n ṣẹ̀ bí ni tí wọ́n bí lónìí tí ò tí jọ̀sẹ̀ kan lọ àwọn màmá wọn fọwọ́ kan àgbo yìí ìwé wọn kan sí lẹ́nu tó tàbí kan fi rá ní ẹnu wọn pa lára ẹ̀ ọmọ náà ti lo oògùn sára nu wọ́n mọ̀ fi wẹ̀ torí ara rẹ̀ ò tí ì lè gba àgbo púpọ̀ ọmọ kékeré sì ni wọ́n máa kán oògùn sọmọdé lẹ́nu ni wọ́n máa ká àgbo sọmọ lẹ́nu ni ọmọ kékeré títí tí ó fi máa dàgbà wọ́n máa fàgbo ìwẹ̀ tí tọmọ yẹn eegun rẹ̀ ó fi le kò sí ní sígìrì lára rẹ̀ lọ́mọ bàlá làáfíà tó bá yẹ pé àgbàlagbà ìyá rẹ̀ ó máa wá mu àgbo yìí tí ìyá bá ti mú ọmọ mú lọ́mú níbi ọyàn níbi ọmú gìrì ò ní sọmọ kékeré tó bá yẹ pé àgbàlagbà bá ní bá a ti sọ yìí náà láti kà fún àgbàlagbà ẹnu wípé títa àgbàlagbà nítorí yàtọ̀ ọbẹ̀ ni pé ewé afẹ́ à ń pè ewé yìí kan ní ewé afẹ́ àfi lé lórí bàbá ti kó ewé afẹ́ ilé àgbóta kàí ẹjẹ tó kà fún yín ẹ̀yìn ọ̀pẹ a kò sí bàbá ti kó ẹ̀yìn ọ̀pẹ sí ìdàwọ́ lérun tàbí ìdàwọ́ àgbẹ̀dẹ a kò sí egbò fan níwọ̀n egbò pẹ̀ta níwọ̀n egbò gítúdè a fi sí àgbàlagbà wàá rè àwọn àkó ewé afẹ́ a kò lè lórí ẹ má fọkàn bá mi lọ bí mo ṣe kà náà nù kò lé kò dín torí pé mo sóore kan kò gbèmí ọlọ́wọ́ kàkà kàánú ni bí àṣẹ kàláyé àtijọ́ nu wọ́n wàá fomi sí àwa ṣe jìnnà àgbàlagbà ọmọ mú láàárọ̀ ọmọ mú lálẹ́ dédé tíkọ̀pù ìyá yẹn ìgbẹ́yàn gbọ̀nsẹ̀ láti máa lù lọ́nu á sì máa fi jó ara tọ́ ìwúlò tó wà lára ẹ̀yìn ọ̀pẹ ọ̀pọ̀ lọ́jà burata torí àkókò tó kó wa papamọ́ra orúkọ tèmi ní Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ògbómọ̀ṣọ́ fáfàní ẹni bá fẹ́ rí mi mọ́ wà nílàkà òkété ní baálẹ̀ jẹ́rù ní ilé alága ẹni yóò tó bá dé wá bí ọ̀dọ̀ tó gbọ́sọ̀ bá dé tó gbọ́sọ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ kó kí ọ sí ọlọ́kadà kó lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì l'Ógbómọ̀ṣọ́ atún ní ẹ̀ka lẹ́kọ̀ọ́ ní Abraham Adesina shopping complex number 58 ní Onípáànù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080 335 80664 080 335 80664
zen number mi ni 080 20 40 59 54 080 20 40 59 54 tọ́ ẹ̀yin ní a máa bá àwa lẹ́ẹ̀mọ́ rí o lẹ́ẹ̀kan sí ó dìgbà kan náà. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033 580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì.